first cut back to the Thank you. Kemi Korede, I'm taking that again. I should correct your point. Can you bear on the show? I cut. Can I share it? Yeah. Kemi Korede jẹ́ èèyàn dáadáa sí mi. Sister mi ni, èèyàn mi ni, amazing colleague mi ni. Àgbo tó lè di wípé mo dìde nílé mi wá sí ibi ìnáwó. Mo gbìyànjú díẹ̀ torí mo jẹ́ ọ̀kan tó máa tijú. Mi ò kí n fi bẹ́ẹ̀ lọ síbi ìnáwó. Mi ò mọ̀ bóyá ẹ believe nǹkan tí mo sọ. So tí wọ́n ti wá gbéra láti fẹ́ lọ, á jẹ́ pé ẹni yẹn ṣe pàtàkì. Èèyàn dáadáa ni Kemi Korede. Mo wish ẹ ní more fortune, more fame, long life, and sound health. Thank you. Thank you. Right. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.